Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí wa ní kíkí àlàáfíà, ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá ẹnìkankan wa gbé. A kú àṣekù ọdún, Ọlọ́run jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Ọdún eléyìí ò ní jẹ́ àṣemọ̀ fún ẹnìkankan wa. Lọ́lá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. A ní kí a fi dédé àsìkò yìí ká fi rán ara wa létí wípé what next after Ramadan? Kí ló kù lẹ́yìn Ramadan? Ṣé tí Ramadan bá ti lọ, ìta ń jẹ tẹ́lẹ̀ nínú Ramadan ṣé ká máa jẹ, ìta ń mu tẹ́lẹ̀ nínú Ramadan ká máa mu, ìta ń sọ tẹ́lẹ̀ nínú Ramadan ká máa wá sọ. Tá a bá ṣe bẹ́ẹ̀, a jẹ́ wípé a sin Ọlọ́run, Ramadan ni à ń sìn. Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run bá Ta'ala ń bá wa sọ̀rọ̀ nínú àyà kan nínú àwọn àyà Al-Qur'an wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni. Ọlọ́run ni mi ò dá èèyàn, mi ò sì dá àlùjànnú nítorí nǹkan kan tó kọjá wípé kí wọ́n lè bá a sìn mí. Ká sin Ọlọ́run nítorí Ọlọ́run gangan, ká má sin Ọlọ́run nítorí oṣù kan, ká sì má sin Ọlọ́run nítorí ẹnìkan, nítorí pé ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀, ẹni yẹn dà gẹ́gẹ́ bí ẹni tí ò sin Ọlọ́run rárá ni. Tó bá jẹ́ pé gbogbo ẹ̀kọ́ tá a gbà nínú Ramadan kò wúlò fún wa kọjá nínú Ramadan, a jẹ́ wípé a gba ẹ̀kọ́ kankan nìyẹn. Nínú Ramadan wọ́n kọ́ wa níbo la ṣe ń pa ebi mọ́nú. Ìtumọ̀ pé tá a bá tún jáde kúrò nínú Ramadan náà, ká kọ́ bó la ṣe máa pa ebi mọ́nú. Bí a bá rí jẹ ká jẹ dáadáa, ká dúpẹ́ fọ́lọ́run, ká sì má jẹ bámúbámú ni mo yó, mi ò mọ̀ bí ebi ń pa ọmọ ẹlòmíràn. Tá a bá sì rí jẹ, ká mọ̀ rántí wípé à ń gbààwẹ̀ láàárọ̀, à ń gbààwẹ̀ lọ́sàn-án, a sì kú. Ọba tó ń ṣe ìjẹun fún wa ní ìṣìnú, òun náà ni ó ṣe ìta àti rí jẹ. Bákan náà nínú Ramadan wọ́n ní ká má sọ̀rọ̀ ìsọkúsọ, ká má bá yẹn jà, ká má lòdì sí ara wa. Ìtumọ̀ pé tá a bá tún jáde kúrò nínú Ramadan náà, ká má sọ̀rọ̀ òdì síra wa nítorí pé bá a ti lẹ́ṣẹ̀ nínú Ramadan tá a gbà, bẹ́ẹ̀ náà la lẹ́ṣẹ̀ tá a gbà tá a bá sọ̀rọ̀ òdì síra wa lẹ́yìn Ramadan. Àbí à ń tẹnubọlẹ̀, àbí à ń bára wa lórúkọ jẹ́, àbí à ń bára wa jà. Gbogbo tá a bá ṣe pátá nínú Ramadan tó bá ti ń jẹ́ ẹ̀ṣẹ̀, tá a bá ṣe lẹ́yìn Ramadan náà yóò máa jẹ́ ẹ̀ṣẹ̀. Kò túmọ̀ pé bóyá kíní yẹn ẹ̀ṣẹ̀ nínú Ramadan, àmọ́ tó bá lẹ́yìn Ramadan kì í ṣe ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ni kódà ẹni tó bá tún wá fojú di ọjọ́ lásán tó wò pé ọjọ́ lásán ni jàre ìgbà tí ò ń ṣe nínú Ramadan, irú ẹni yẹn gan Ọlọ́run gan tó lè bínú sí nítorí t'Ọlọ́run bá mi Ta'ala kórìíra jùlọ láyé. Òun náà ni kéèyàn fojú kéré ẹ̀ṣẹ̀ wípé mélòó náà wá lẹ́ṣẹ̀ táwa ń ṣẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn kan. Èyí ti rí tó fi iṣẹ́ dáadáa rẹ wé iṣẹ́ dáadáa àwọn èèyàn kan pé mélòó náà wá ní iṣẹ́ dáadáa tá à ń ṣe lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ dáadáa àwọn ẹnìkan tó fi wá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló tún fi ń compare ẹ̀ṣẹ̀. Tó o bá fi iṣẹ́ dáadáa rẹ compare iṣẹ́ dáadáa àwọn tó ń ṣiṣẹ́ dáadáa tó pọ̀, yóò mọ̀ lé ọ léré láti mọ̀ lékún ní iṣẹ́ dáadáa. Àmọ́ tó bá ń fi ẹ̀ṣẹ̀ rẹ wé ẹ̀ṣẹ̀ àwọn tó pọ̀, yóò mọ̀ lé ọ kún ní ẹ̀ṣẹ̀, kò sì ní jẹ́ kó o rántí wípé Ọlọ́run bá mi bó ti jẹ́ ọba aláforíjì tó, bẹ́ẹ̀ náà ló tún jẹ́ ọba oníyà. K'Ọlọ́run bá Ta'ala kó má fi ìyà rẹ̀ àti tayé àti tọ̀run kó má fi jẹ ẹnìkankan wa. Qiblatain Travels and Tours àwọn ni wọ́n ní kí á rán wa létí wá sí wípé ká má gbàgbé wípé Ọlọ́run tá à ń sìn nínú Ramadan ń bẹ lẹ́yìn Ramadan. Ká sì máa palẹ̀mọ́ fún Hajj èyí tí ó wáyé ní June insha Allah subhanahu wa ta'ala. Kí Ọlọ́run kó ka èmi àti ẹ̀yin àti gbogbo ojú tí ń wò mí kó kà wá kúnnú àwọn tí ó wà ní òkè àràfá lọ́dún yìí. Bó ti lè wù kí ó ṣòro dé, k'Ọlọ́run má jẹ́ ó ṣòro fún èmi àti yín. Owó tá a fi wá Ọlọ́run kó ṣe fún wa. Qiblatain Travels and Tours, travel with us, travel with comfort. Ma'as salama wa ila liqa.